Yorùbá má ti wá sí mi gbọ́ bí àwọn onílẹ̀ ti wí pé láàrin ọ̀tá làwà máa ṣọ́ra. Ẹ̀yin ọmọ Yorùbá gbọ́ bí onílẹ̀ ti wí pé láàrin ọ̀tá làwà o máa ṣọ́ra. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n àtẹ̀yin àbúrò. Mo kí yín pé ojúmọ́ aláyọ̀ ló mọ́ yín léni. Àwa tá a wà nílé lórílẹ̀-èdè ọmọlúàbí wa. Mo dẹ̀ kí ẹ̀yin bàbá mi tí ẹ wà ní Canada, tẹ́ ẹ wà ní Amẹ́ríkà, àtẹ̀yin ìyá mi tẹ́ ẹ wà lójú oorun lọ́wọ́. Oorun ayọ̀ lẹ máa sùn, ẹ̀ẹ́dẹ̀ tún jí láyọ̀. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe é fi yangàn, bàbá tó jẹ́ pé ojoojúmọ́ náà ń làkàkà pé kí ìran Yorùbá ó bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀, pé ó tó àkókò fún ìran Yorùbá láti bọ́ sí ipò ẹ̀kọ́ rẹ̀. Mo kí yín lórúkọ bàbá yẹn, mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Báṣọ̀run Akírógun of Ìpótìland, ààrẹ akọni of Oòduà, ààrẹ tó ju ààrẹ lọ, ọmọjọmọlọ of Yorùbá general Akéwèjẹ. Mo kí yín o, we the Yorùbás, ó tó àkókò láti la ojú wa, láti la etí wa, ká rí ohun tó ń lọ, ká dẹ̀ gbọ́ ohun tó ń lọ. Ohun tó yí wa ká ń fi hàn wá pé àárín ọ̀tá wa la wà. Mo sọ̀rọ̀ kan lánàá, mo ní wọ́n ti rí ohun táwa ò rí. Òun lógún yẹ́ fi pọ̀ fún ìran Yorùbá. Bàbá mi Ṣákírò, adára fún yín, ẹ kú ojúmọ́. Ẹ kúkú ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. A ó jọ délẹ̀ ìlérí yẹn ní lágbára Olódùmarè. Mo sọ lánàá pé wọ́n ti rí ohun táwa ò rí. Lógún yẹ́ fi pọ̀. Wọ́n ti rí ibi tí Yorùbá ń lọ. Wọ́n dẹ̀ ti rí ohun tí adániwáyé ṣe fún ìran Yorùbá. Náà fi wá ran kankan mọ́ ọmọ aládé pé ó kù bí tọ́mọ aládé máa gbà. Ọ̀nà tọ́mọ aládé máa gbé gbà wọ́n máa wò ó. Làwa kan fi jáde síta. Bẹ́ẹ̀ ni gbogbo wa ò lè jọ sùn ká korí síbì kan. Bẹ́ẹ̀ ènìyàn kan bá ń wọnú igbó lọ tó forí lẹ́gbẹ̀ẹ́, àwọn kan náà ní ó jáde síta pé ìgbẹ́lẹ̀ ń tọ̀ lọ yẹ ọ̀nà rèé. Òun làwa kan fi dìde wípé àwa ọmọ Yorùbá, ọ̀rọ̀ wa nílò àfúnrasí. Bàbá wa Ọba Tògúndé, kọ́lọ́run kó dẹlẹ̀ fẹ́ ní ire. Bàbá yẹn ti kọrin nígbà kan pé Yorùbá ronú wò. Yorùbá kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ a ronú. Tàbí kí n sọ wípé nígbà tá a ronú títí inú wa jìn. Ṣùgbọ́n ó tó àkókò fún wa láti lórí wa. Pé we are living with our enemy. The enemy that's surrounding us. We are living with them. Number one, kí ni wọ́n fi rí wa gẹ́gẹ́ bí ọ̀tá? Kí ni wọ́n fi ń làkàkà lójoojúmọ́ pé kí ìran Yorùbá ó parun? Ká béèrè lọ́wọ́ ara wa pé ẹ̀ṣẹ̀ wo ni Yorùbá ṣẹ̀ wọ́n? Kí ló dé tí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Yorùbá yìí fi ń ṣẹlẹ̀ sí Yorùbá? Number one, ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó. Wọ́n làwọn l'Èkó. Àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn làwọn ní Ìbàdàn. Àwọn làwọn ní Òṣogbo. Àwọn làwọn l'Adó, làwọn l'Oǹdó, làwọn l'Àkúrẹ́, làwọn l'Abẹ́òkúta. Gbogbo ìlú tó ṣe kàṣàkàṣà ní ilẹ̀ Yorùbá. Àti ẹ gbọ́ pé àwọn kan tún pàtà pé Ògbómọ̀ṣọ́ ìlú àwọn Fúlàní ni. Why? It is because the seed. Ohun tọ́lọ́run ọba mi ṣe fún ìran Yorùbá. Lákọ̀ọ́kọ́ náà kí n tó máa bọ̀rọ̀ mi bọ̀. Torí àwọn àgbà Yorùbá sọ wípé ẹni bá lọ ló bá kú.
mo rọ̀ yín ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó dọ̀dọ̀ àwọn màmá wa àwọn bàbá wa àwọn brothers wa àwọn sister wa tí wọ́n ti tàsé àgẹ̀rẹ̀ lọ fẹ́ elédè míì most especially the Igbos tẹ́ wà nílùú òyìnbó àtẹ̀yin tẹ́ wà nílé ẹ bá mi share program yìí kó dọ̀dọ̀ wọn please let us save the Yoruba life ká ran ara wa lọ́wọ́ láti dáàbò bo ẹ̀mí ara wa ká lè jẹ́ káwọn ènìyàn wa mọ̀ pé we are living inside bondage pé inú ìgbèkùn la wà ẹ jọ̀ọ́ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín tẹ́ ẹ bá gbọ́ fídíò kan tó ṣe lórí TikTok lẹ́nu ọjọ́ mẹ́ta yìí the Igbo woman bóyá girl ní bóyá boys ni wọ́n tẹ̀ pọ̀ ń bẹ̀ they said that they will start poisoning the Yorubas pé àwọn máa bẹ̀rẹ̀ láti Canada starting poisoning the Yorubas ẹ jọ̀ọ́ ẹ fúnra ìfúnra lóògùn àgbà àwọn àgbààgbà Yorùbá ìgbàanì sọ wípé pánsá ò fúnra pánsá já síná wọ́n ní àjà ò fúnra làjà fi jìn pé tónílé ò bá fúnra olè ló máa kó we don't want to lose anybody anymore àwa ò fẹ́ pàdánù ọmọ Yorùbá mọ́ torí ìran Yorùbá ti fi ọmọ ológo àti fi rúbọ fún Nàìjíríà enough is enough ẹ jọ̀ọ́ ẹ̀yin bọ́dà mi ẹ̀yin bàbá mi ẹ̀yin sísítà mi ẹ̀yin ìyá mi started from Canada tọmọbìnrin yẹn ti lóun máa ra ọ̀tá pìàpẹ́ ó tẹ̀ sọ pé pọ́ìsì yẹn wà nínú báàgì òun mo fẹ́ lọ jẹ African dish mi ò sí nílé mo fẹ́ lọ sí African kitchen àgbáwo lẹ ṣe ń pè lọ́dọ̀ yín lọ́hùn ẹ fún mi ní ògúnfe give me ọ̀gbọ̀lọ̀ please be careful Igbo women ẹ ti sọ wípé they will starting poisoning the Yorubas starting from Canada and we don't want him to happen. It showed that we are living with enemies. Ẹ̀yin ará London mo mọ̀ pé ẹ fẹ́ràn fàájì dáadáa mi ò dẹ̀ fi bú yín is part of our culture àjogún ẹ̀ látọ̀dọ̀ wọn bàbá wa ní ìdátọ́lọ́run ọba òkè adániwáyé dá ìran Yorùbá ni. Ẹ ṣọ́ra ẹ mọ́ gbóúnjẹ jẹ lọ́wọ́ ọmọ Igbo. They have turned to our enemy not be today it is because of our land. Namidi Asikuwe ṣe he want to become a premier of Southwest. Abẹ́ ti gbàgbé ìtàn ni Káwọ́lọ́wọ́ ti sọ pé no impossible. Yorùbá ò gbéra kó lóun fẹ́ di premier East. The Hausas, the Fulani, their focus is our land. They want to take our land for us. Ẹja fúnra. That is why I always say that living in Nigeria is just like living in bondage. Inú Igbekun ni la wà. We are dining, whining with our enemies. Please, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ìkúdí àwa tá a wà ń lé. Ẹ fúnra mo wà lọ́jà Alábà mo wà ní Ládìpọ̀. Jẹ́ kí n sáré lọ jẹ ìbà Ìgbò ikú lẹ fẹ́ lọ jẹyẹ o ikú. Let me flashback. I always remember that word. Nígbà tí Ọmọlúkà ń sọ wípé tá a bá ja ogun Fúlàní tá a sì máa ja ogun Ìgbò not know that ogun Ìgbò gan ti dé. Ẹ fúnra ẹ má jẹ́ ká fowó ara wa ra kú. Ẹ jọ̀ọ́ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín ni. Mi ò fẹ́ kẹ́nikẹ́ni nínú wa ó sọnù. Mo sọ lánàá mo ní àwọn ti rí ń táwa ò rí that is why tí wọ́n fi ń gbógun tì wá torí ẹ mọ̀ àwọn bàbá wa máa sọ wípé ọmọ ológo máa ní ogun wọ́n ti rí ń táwa gan ò rí wọ́n wá ń torí ilẹ̀ yẹn wọ́n wá ń gbógun tì wá àwa torí pé bí Ọlọ́run ṣe dá wa bí adániwáyé ṣe dá wa ogun yẹn wá ń pọ̀ ẹja fúnra torí wọ́n ní pánsá ò fúnra ní pánsá fi já síná àjà tí ò fúnra làjà fi jìn tó nílé gan tí ò bá fúnra ó lè máa kó lẹ́rù lọ please ẹ fúnra when the Ojukwu starting the Biafra war ẹ mọ bàbá wa kan wọ́n pè ní Colin Banjo Ojukwu ló pa o
It is because of the Yoruba that we betray them after Gbatan Lutan. Gbatojuku Gogun Ebo, ó fèsì ilẹ̀ Yorùbá. Why tó fi fèsì North? Ṣé Gowon it is a Yoruba man? No. Ojuku fèsì Ondo. Thank God for the Baba Awolowo that stop it. Let me go pé ó lékú ìjà ọ̀rẹ́. Ṣé ọ̀rẹ́ it is part of the Igbo land? Not be today. Àwọn bàbá wa tó mọ̀ tán, not be today. We have enemy because of the land that God gave to me and you. The only heritage that we heritage for our forefathers. The only heritage. The golden heritage that we heritage to our forefathers. That is why you see the Fulani turn to our enemy. That is why you see the Igbos turn to our enemy. It is because of this land that Igbo people say that they will start poisoning the Yoruba. Started from Canada. Number poison in Canada, one war America, one war London, one my poison Yoruba kakiri. Please beware of Igbo people. They are not our friend. They are not our friend. We did not see anybody as our enemy. But they see us as enemy because of envy. That is why we are saying that let us leave Nigeria. Tí Yorùbá bá ṣì wà nínú Nigeria, àárín ọ̀tá la wà àti ṣe rere máa ní agbára. Àti làlùyọ máa ní agbára. Ẹ gbọ́ kí la bá débẹ̀. Kí ló ṣẹlẹ̀? Tó fi di wípé they will start poisoning the Yorubas from Canada. It is because of Lagos. The geographical of Nigeria say that Lagos state belong to the Yorubas. We hear the story that they are worried. Àwọn ọmọ Ọlọ́fin, they are the owner of Lagos state. We did not hear that the Lagos state they belong. It could be that Benin tán lọ sọ pé àwọn ọmọ Benin ló ní Èkó. Benin belong to the Yorubas. Go and check the history. Mo sọ lẹ́ẹ̀kan, mo dẹ̀ ti sọ rí dáadáa. Lagos State was not the first city that will become a federal capital of Nigeria. Before Lagos State, Calabar was the first federal capital. Ká tó gbé wá s'Èkó. Kí ló dé tí Fúlàní ò lọ máa ran kankan mọ́ Calabar? Yorùbá, kí ló dé tí Fúlàní ò lọ máa ran kankan mọ́ Calabar? Wọ́n ti wá gbé federal capital kúrò ní Lagos State láti 1991 lọ sí Abuja. Kí ló dé tí ogun yẹn fi wá pọ̀ lórí Lagos State? That they are the owner of Lagos State. Ọ̀pọ̀ nínú àwọn máa sọ pé Lagos State no man's land ni. The Yorubas, we became the enemy of lot of people because of the land. Because of the land. Àwọn bàbá wa ò dẹ̀ san àbẹ̀tẹ́lẹ̀. Wọ́n ò fún Ọlọ́run ní àbẹ̀tẹ́lẹ̀ k'Ọlọ́run tó dá wa sórí ilẹ̀ yìí. And that is why we say the leader, the type of leader we have in Yoruba to today, they are wicked. The type of leaders started from Afenifere, àwọn tó pẹ̀lú àwọn ní YCE, the Yoruba Council of Elders. They are wicked. The president of Nigeria is a Yoruba man. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wicked man. The former vice president, Ọ̀ṣínbàjò, all the senators, the ambassadors, they are wicked. They know the right thing to do to save the Yoruba people, but they refuse to do it because of money. Ohun tó yẹ pé àwọn ló ní, àwọn lọ́lọ́run jogún ilẹ̀ yẹn fún. Ògo tó ń bẹ nínú ilẹ̀ yìí àwọn lọ́lọ́run jogún ẹ̀ fún. We the Yorubas. Àwọn tó yẹ ká máa gba permission lọ́wọ́ wọn pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, I want to do something at Ògbómọ̀ṣọ́. Kó sọ pé let me contact Kábíyèsí. Kóhun àti Kábíyèsí jọ sọ pé àfàlejò àwọn ọmọ wa ló ní kíní yìí. Okay, tábàtẹ̀ máa fún wọn ẹbí bàbá ẹni okay. Because he belong to us. But today, our leaders,
àwọn ló lọ ń gbàṣẹ lọ́wọ́ àwọn Fúlàní kan tó lè ṣe kankan sórí ilẹ̀ tí Ọlọ́run ọba mi jogún fún baba ńlá baba wọn. They are wicked. Those people who have called themselves a leader in Yoruba land, they are not for us. It is better for us to wage war against them and say no to them. Wọ́n fẹ́ tà wá ní Igbo ti bẹ̀rẹ̀ títí ẹ̀ ń sìn. Fídíò yẹn ó ti ń rampart láti ìjẹta that they say that they will start poisoning the Yorubas from Canada. Tó bá ti lè rí àwọn tó wà ní Canada poison mélòó ni àwa tá wà ń lé. You will never see any Yoruba elders kó jáde síta kó condemn idea yẹn. You will not see them. You will not. Including the governors. Kábíra wa lérè pé ara tí àwọn ará bíbá yìí ń dá lórí ilẹ̀ wa. Can we do it in Igbo lands? I have a friend. Mo pè lánàá. He was in Enugu. Oníláyé wọn ní talẹ̀ fún yín. Láyé. He was living there more than 15 years. Ilé mi rent ló ń gbé. Ó ní wọn àgbà wọn ta, ó ní wọn talẹ̀ wọn fún àlejò. But they can come to the Yoruba and do whatever they like. And we did not. That is part of our culture. Kako Nyamara. Ṣùgbọ́n mo ti ń sọ ti pẹ́, we the Yorubas. Ẹ jẹ́ ká gbé ọmọlúàbí wa pamọ́ ná. Nígbà tá bá gbà tá fẹ́ gbà tán, that we have dominion. That we can be able to control our land, the heritage that God give it to us. Ká wá gbẹ̀wò ọmọlúàbí wa wọ̀. Wọ́n máa ń gbà ẹ́ lọ́n pé bíbà yìí ilẹ̀ Yorùbá náà pé living in Nigeria is just like living in bondage. We are in bondage. We have enemy because of the glory of God that God give it to the Yorubas. This is time for me and you to say no to Nigeria. That is where I'm going. This is time for me and you, sir, ma, to say no. Actually, no to the Nigeria. Àpẹẹrẹ tí hàn pé tá bá ṣì wà nínú Nigeria, we are deceiving ourselves. Òun láti jọ ń rí yìí o. If you are still in Nigeria, tá bá ṣì ń pè wá lọ́mọ Nigeria, àwa ṣẹrú Fúlàní ni, àwa ṣẹrú Igbo ni. They are taking everything that belongs to us, including the business. Including the business. Ní ìgbà kan tẹ́ bá fẹ́ kọ́ ilé ní Èkìtì wa yìí, ní Ondo State, and Ọ̀ṣun ní, Ògùn ní, tó fi dé Èkó, anything building materials, àwọn Ìgbómìnà ló ní. Ìgbómìnà, irin ní Ìgbómìnà, ìṣó ní Ìgbómìnà, páànù ilé ní Ìgbómìnà, glass ní Ìgbómìnà. Anything belong to the building materials. Pákó ní Ìgbómìnà. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ọmọ Igbo ajá kẹgbà mọ́ wọn lọ́wọ́. Because wọ́n fẹ́ fún Yorùbá gbé. Ìtọ́jú di mímọ̀ fún wa wípé Ládìpọ̀ market yẹ, it was started by a Yoruba man. Ṣé wọ́n àwọn nìkan ló mọ business ṣe ni? They want to take over everything. Bí Fúlàní ṣe ń ré wa nípa, bẹ́ẹ̀ náà ní Igbo ń ré wa nípa. Let us fight for our freedom. We need freedom, the Yorubas. We need freedom. So we must beware. Tí Fúlàní bá kó bọ́ ti wá AK-47 tán pa wá. Tí ọmọ Igbo náà sọ wípé poison rèé, ẹ máa gbàjẹ́, ẹ mọ̀ pé inú ewu la wà. Because we are living together. It's not possible for we the Yorubas now láti lọ sí Benin Republic alafẹ́ lọ máa poison wọn bẹ̀. Wọ́n ṣe lóòótọ́ they are Yorubas. We know that they are Yoruba. The 85% of Benin Republic is Yorubas. But wípé orúkọ tá tẹ̀ ń jẹ́ yẹ yàtọ̀, they are Benin Republic, we the Nigeria. It is possible until we break ourselves out of Nigeria. Ó dìgbà yẹ ká tó ní peace. Until we break ourselves out of Nigeria. Ó dìgbà yẹ ká tó jèrè ilẹ̀.
ó dìgbà yẹ ká tó ní ìfọ̀kànbalẹ̀, ó dìgbà yẹ ká tó bọ́ lọ́wọ́ ogun Ìgbò, ká tó bọ́ lọ́wọ́ ogun Fúlàní. Mo ti sọ fún yín tipẹ́tipẹ́ nígbà tá a wo àkọsẹ̀jáyé Yorùbá, àkọsẹ̀jáyé Yorùbá nígbà tá a wò wọ́n ní orúkọ àjòjì ká má gbà á láàyè. Orúkọ àjòjì yẹn làwọn bàbá wa gbà láàyè dé Nàìjíríà, òun ló kó ogun bá nu ayé wa. This is time for us to live. Ni mo fi ń sọ, if tẹ́ bá rí ẹnikẹ́ni, mo sọ lánàá, tó bá ń dárúkọ wípé regional government ó tún fẹ́ tà wá fún ikú Haúsá, ó fẹ́ tà wá fún ikú Ìgbò ni. That is why I say that ẹnikẹ́ni tó bá ti gbé àbòsí wọnú struggle yìí, tó ń pariwo regional government, ó ti di alágàbàgebè, tó ń fi, torí pé ayílóge bàbá mi ní, ayílóge ìyá mi ní, ọmọ bàbá mi ní, àjọ wá láti ìlú kan ní, tí mo rí pé níta ayílóge ṣe ohun tó lè mú ikú ọjọ́ ọ̀la bá ìran Yorùbá ni. That I refuse to say, to talk. Mo ti di ọ̀tá, èmi náà ti di ẹni tí ń wá ikú fún ìran Yorùbá nìyẹn. That is why ni Yorùbá fi sọ pé pátápátá là ń fọ́jú, kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀, ojú àfọ́ ìfọ́tẹ́ ìjà ní mú wá. Let us fight for the freedom, total freedom. Tí abáyébá wọn ń pariwo regional government, tẹ́ ń pariwo amendment of constitution, tẹ́ sì ń pariwo true federalism, tẹ́ sì ń pariwo regional government restructuring, ẹ̀ ń fún Fúlàní lórí ọ̀fẹ́ láti ní àǹfààní láti máa pa Yorùbá. Ẹ̀dẹ̀ tí ń fún Ìgbò ní orí ọ̀fẹ́ to be able to start imposing the Yorubas. We must fight for our freedom. We must fight for our freedom. In 3 tribes tó wà ní Nàìjíríà, Yorùbá, Ìgbò, Hausa. We the Yorubas, fìgbà kan lọ sí ilẹ̀ Ìgbò ká sọ pé this land belong to us. Fìgbà kan lọ sí ilẹ̀ Hausa ká sọ pé this land belong to us. But Igbo can come to the Yoruba and claim the Yoruba land. Hausa can come to the Yoruba land and claim the Yoruba land. Ẹ mọ̀ pé nǹkan ti ṣe wá bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé láàrin ọ̀tá láwà. Pé orin onígbàgbọ́ kan ni, ó ní Kìrìsìtẹ́nì má ti wá sí mi, gbọ́ bí áńgẹ́lì rẹ̀ ti wí, ní àárín ọ̀tá ló wà, máa ṣọ́ra. Yorùbá má ti wá sí ìsinmi. Gbọ́ bí àwọn onílẹ̀ ti ń wí o. Igbo and Hausa, they are not your friend. They are your enemy. Prepare to separate yourself with them. Let us have our own freedom. Kí ayé àwọn ọmọ wa lè tòrò. Kí àwọn ọmọ wa lè jí láàárọ̀ kùtù náà nìkan ní God bless the Yoruba land. God bless the Yoruba Republic. God bless the Ọmọlúàbí Republic. Àrà tí àwọn bàbá Awólọ́wọ̀ ń dáǹgbà yẹn lọ, àrà ń bẹ nínú Yorùbá láti dá. Ọlọ́run má jẹ́ kí Yorùbá ó fara sínú kú. Àrà ń bẹ nínú wa. A dá wa pẹ̀lú àrà ni. A bí wa pẹ̀lú àrà ni. Torí Ọlọ́run tó dá ìran Yorùbá, ó dá Yorùbá tògótògó, tẹ́wà, tọgbọ́tọgbọ́, tìmọ̀tìmọ̀, tóyé. But ògo yẹ, ẹwà yẹ, àrà yẹ, inside Nigeria. Ẹ má bá mi love, ẹ má bá mi like. Inside Nigeria, a lè rí àrà yẹ dá. It is time for us to leave Nigeria. Ni mo fi tọ̀yìn wá láàárọ̀ kùtùkùtù yìí. Pé ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ̀yin brother mi, ẹ̀yin sister mi, ẹ̀yin àbúrò, àtẹ̀yin ọmọ, táwa náà tó bí lọ́mọ tẹ́ wà ní Canada. Mo gba ládùúrà fún yín, orí yín ò ní gbàbọ̀dẹ̀. Beware of Igbo people. Ṣé mọ̀ pé ọ̀tá tẹ́nìyàn mọ̀, wàá mọ̀ pé ọ̀tá líle wàá máa sá fún. We have already know that Fulani, they are ready to eradicate the Yorubas. Igbo tó rẹ́rìn sí wa, oró inú wọn ju ti Fulani lọ. We are living inside bondage. This is time for the Yoruba to say no to Nigeria. Mo fi àkókò ìpè ẹ̀yin ọba, gbogbo ọba ilẹ̀ Yorùbá, kì í ṣe bí Olúwo.
ohun tí ò jẹ́ kémi sọ̀rọ̀ nípa Olúwo ni mo ti gbọ́ revelation yẹ more than three times pé Olúwo yìí ṣe ọba Olúwo yìí ṣe ọba nígbà tí mo tún máa wo fídíò ẹ̀ mo rí nígbà tó sọ wípé ìlú kọ́ ló yàn lọ́ba pé Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú bàbá Ẹgbẹ́dòkun ni ló pìkì wọn àṣì ọba so Olúwo even if adániwáyé go recognize Olúwo gẹ́gẹ́ bí ọba tó sọ pé òun fẹ́ ṣọdún Ọlọ́run òun fẹ́ aṣojú Ọlọ́run ní Ọlọ́run ò mọ̀ ní ọba but I use this opportunity for all the Kábíyèsí. This is time for us. This is time for you Kábíyèsí to stand up and defend your land. The authority belongs to you Kábíyèsí. You are the owner of the Yorubas. Ẹgbọ́n tí àwọn ọmọ Ìgbò sọ. Kó má dàbí pé àhesọ ni. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food. Bear with me, it's network. Record me very, very well. Record me. Fine. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work. Put poison for una water. Make una dey buy one by one. Una go buy. Ṣé ń gbọ́ ẹ̀yin tèmi ẹ̀yin ọmọ Yorùbá.